ìràwọ̀ omi jẹ́ o ìràwọ̀ pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá torí kò sẹ́ni tó lè gbélé ayé láìsí omi. Ìgbàgbọ́ Yorùbá nípa ìràwọ̀ ẹ̀dá. Ìgbàgbọ́ Yorùbá nípa ìràwọ̀ ẹ̀dá. Tàbí wá fún yín ẹ̀yin olólùfẹ́ kẹ́ máa tẹ́tí gbọ́. Ohun tí ìràwọ̀ sọ nípa ìgbésí ayé ọmọ ẹ̀dá kò kéré. Ọ̀pọ̀ èèyàn ní òye bá ṣe ló gbàgbọ́ nípa ìràwọ̀ ẹ̀dá. Irúfẹ́ ìràwọ̀ mìíràn nínú ìgbàgbọ́ àwọn bàbá wa ni ìràwọ̀ omi. Ẹ̀ka ìràwọ̀ oríṣi mẹ́ta ló wà lábẹ́ ìràwọ̀ omi bákan náà. Àkọ́kọ́ ni ìràwọ̀ tí a pè ní ìràwọ̀ kánsà. Àwọn ọmọ tí a bí láàrin June 21 sí July 22 ni a gbàgbọ́ pé ó wà lábẹ́ ìràwọ̀ yìí. Alákàn ni àmì wọn. Òṣùpá ló ń darí ìràwọ̀ kánsà. Nọ́mbà 2 ni nọ́mbà oríire wọn tí wọ́n lè lò tí wọ́n bá fẹ́ dáwọ́lé nǹkan. Àwọn àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni àwọ̀ white, àwọ̀ green, smoky grey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹranko tó bá ìràwọ̀ yìí ṣiṣẹ́ ni akàn tàbí alákàn, ọ̀pọ̀lọ́, ekòló, àwọn ẹranko yòókù tí wọ́n ní ìkarahun lára àti àwọn ẹranko tó ń fàyà fà. Ó dára fún ìràwọ̀ yìí láti máa jẹ ìbẹ́pẹ, ẹ̀gúsí tàbí wàrà. Ìràwọ̀ kánsà yìí máa kẹ́bí mọ́ra, bẹ́ẹ̀ ni wọ́n máa fẹ́ràn ọmọ wọn yálà lọ́kùnrin àbí lóbìnrin. Olórí àpèsìn ni wọ́n nítorí wọ́n máa ń kóyàn jọ púpọ̀. Àwọn kan tiẹ̀ ní bó bá jẹ́ pé wọ́n ń jọba nídìílé wọn àǹfààní wà fún wọn láti gorí àpèrè. Nínú àdámọ́ ìràwọ̀ yìí ni kí àwọn òbí wọn máa kẹ́ wọn gẹ̀gẹ̀gẹ̀ torí wọn kì í fẹ́ bínú láwọn òbí tán bá ti wádìí wọn tí wọ́n bá ti mọ irú ọmọ tí wọ́n jẹ́. Ó léwu fún ìràwọ̀ yìí láti bínú sí ẹnikẹ́ni tó bá ṣẹ̀ wọ́n nítorí agbára ẹ̀mí látọ̀run wá a máa gbénu wọn. Wọ́n máa tètè nífẹ̀ẹ́ yálà lọ́kùnrin àbí lóbìnrin. Iṣẹ́ tí ó sì dára fún ìràwọ̀ yìí ni iṣẹ́ tíṣà, òwò ṣíṣe, iṣẹ́ lọ́yà, dàrẹ́kítọ̀ àbí dàrẹ́kítírẹ̀s. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ lóríṣiríṣi tá a mọ̀ sí ẹnjìníárìn, interior designer, ara iṣẹ́ tó bá ìràwọ̀ yìí mu ni. Ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wípé àwọn tó jóbìnrin nínú ìràwọ̀ yìí wọn a máa sábà jẹ́ alágbára. Lára àwọn ìràwọ̀ tó wà lábẹ́ ìràwọ̀ omi láti rí ìràwọ̀ tá a pè ní Scorpio. Àwọn ọmọ tá a bí láti October 23 sí November 21 níwádìí sọ fún wa wípé wọ́n wà lábẹ́ ìràwọ̀ Scorpio. Àkekèé ni àmì ìràwọ̀ yìí. Ọjọ́ Tuesday ni ọjọ́ oríire tiwọn náà, bẹ́ẹ̀ ni nọ́mbà 9 ni nọ́mbà oríire wọn. Àwọn àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni ìràwọ̀ deep red, maroon, ìràwọ̀ black, brown àti purple. Ìwádìí sọ fún wa wípé ó dára fún wọn láti máa jẹ àlùbọ́sà púpọ̀, kán sì máa jẹ ẹ̀wà, ẹran, ìrẹsì àti ọ̀pọ̀lọpọ̀ èso. Àwọn nǹkan wọ̀nyí ó bá ìràwọ̀ wọn mu yálà ní ìwòsàn tàbí ní ìlera. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí fẹ́ràn ìfẹ́ ìkọ̀kọ̀, wọn ìfẹ́ ṣe àṣehàn. Nínú ìfẹ́ wọ́n máa ń dúró lórí ìpinnu wọn kì í dalẹ̀ ènìyàn rárá. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe fi ọkàn tán. Púpọ̀ nínú àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí máa ń jẹ́ ẹni tí máa ń dinú tó jẹ́ pé ẹ lè tètè rínú wọn. Púpọ̀ nínú àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí sábà máa ń bínú
tí wọ́n bá ti rí àmì ilẹ̀ dídà pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣe pọ̀. owú jíjẹ ó wà nínú àdámọ́ ìràwọ̀ yìí. bẹ́ẹ̀ tí wọ́n bá wà nínú ìfẹ́ yálà lọ́kùnrin àti lóbìnrin, wọ́n máa mú olólùfẹ́ wọn gẹ́gẹ́ bí dúkìá wọn ni. ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ olójú wáṣe yálà lọ́kùnrin àbí lóbìnrin. àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí fẹ́ràn kán máa dáàbò bo orúkọ wọn lọ́pọ̀lọpọ̀. ẹ̀rù àti wo agbami ìfẹ́ ó máa ń bà wọ́n níbẹ̀rẹ̀ ìfẹ́ púpọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí a máa fara ṣiṣẹ́, wọ́n máa mú ọjọ́ ọ̀la wọn lọ́kùnkúndùn. iṣẹ́ tí ìwádìí sọ fún wa wípé ó dára fún irúfẹ́ ìràwọ̀ yìí ni iṣẹ́ agbẹjọ́rò, real estate agent, psychologist, tax attorney, journalist àti iṣẹ́ orin kíkọ. lára ìràwọ̀ omi náà láti rí ìràwọ̀ tí a mọ̀ sí Pisces. ìràwọ̀ Pisces wà nínú àwọn ìràwọ̀ omi. àwọn ọmọ tí a bí ní February 19 sí March 20 ni Yorùbá gbàgbọ́ pé ó wà lábẹ́ ìràwọ̀ yìí. ọjọ́ Thursday Àlàmísì ni ọjọ́ oríire wọn. nọ́mbà 7 ni nọ́mbà tó bá ìràwọ̀ yìí mu. àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni àwọ̀ funfun kẹ́nẹ́nẹ́, àwọ̀ purple, silver àti àwọ̀ green. ó dára fún wọn láti máa jẹ ẹ̀fọ́ olómi bíi gúre àti àwọn ẹ̀fọ́ míì tó lómi lára dáadáa fún ìwòsàn tàbí wíwà lálàáfíà. àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí máa ní ìtìjú púpọ̀, bẹ́ẹ̀ ni oníwà pẹ̀lẹ́ ni wọ́n. ọ̀pọ̀lọpọ̀ wọn máa ní ẹ̀bùn àlá lílá, wọ́n sì máa ní àsọ̀sẹ̀. ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí sábà máa ń jẹ́ alágbára tàbí ká ní ẹlẹ́gbẹ́. àwọn míì máa ń pè wọ́n ní èmèrè. wọ́n máa ń fẹ́ràn eré ìfẹ́ púpọ̀. Ọlọ́run fún wọn lẹ́bùn àṣeyọrí dáadáa. ìràwọ̀ omi ó jẹ́ ìràwọ̀ tó lágbára púpọ̀. kò ṣeé má ní ìràwọ̀ yìí. kò sábà dára fún ìràwọ̀ omi láti fẹ́ ẹni tó bá ní ìràwọ̀ ọ̀nà. àwọn ìràwọ̀ yìí ṣòro yàn jẹ nítorí àwọn ẹ̀mí tó ń bá wọn gbé máa ń jà fún wọn ni. ìwọ tó o bá wà lábẹ́ ìràwọ̀ yìí tó ń dojúkọ ìṣòro kan tàbó mìíràn, ìmọ̀ràn mi fún ọ látọ̀dọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ni wípé kó o máa fi ṣúgà, iyọ̀, èso lọ́pọ̀lọpọ̀ ṣe sàárà, pàápàá jùlọ kó o máa ṣe sàárà fáwọn ọmọ wẹ́wẹ́ yálà àwọn ọmọ ilé kéwú tàbí àwọn ọmọ àdúgbò, pẹ̀lú àníyàn ìṣòro tó ń là kọjá. títẹ̀lé gbogbo àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn yìí ni ó máa gbé ọ borí ìṣòro lágbára Elédùà.